kí ló bá dé nílẹ̀ Yorùbá ewu ló wà ń bẹ̀ dáadáa ó sì ni àgbẹjọ́ wọn ń jẹ́. tẹ́ ẹ rí pẹ́pẹ́yẹ wọ́n ní pẹ́pẹ́yẹ òrùbá ń tutù ó bímọ ọ̀rẹ́ yìí pọnmọ. ẹ ṣe rí pẹ́pẹ́yẹ yẹn orúkọ mi ń Sẹ̀san Adéwùsì Àtọ́nà bàbá Oloyin original tí mo gbé yẹ sọ́tà ṣe rí pẹ́pẹ́yẹ ṣe ń bọ́rọ̀ mi. àgbẹ̀ ìkíní wọn máa ń lo ẹyin pẹ́pẹ́yẹ ṣe rí tí pẹ́pẹ́yẹ bá yé ó máa ń pààlè sí ẹyin ẹ̀ ẹni tó bá lóun fẹ́ jí ẹyin pẹ́pẹ́yẹ tó bá lóun fẹ́ jí ẹyin pẹ́pẹ́yẹ ọwọ́ ọ máa dẹ́tẹ̀ ni o bẹ́ẹ̀ ni ọwọ́ ẹ̀ máa rọ ó lè dẹ́tẹ̀ tí o pé yóò dá dẹ́tẹ̀ tọ́wọ́ ẹ̀ máa gé ọwọ́ èsì kútakúta tó. ẹyin ò ṣe é kó ǹdí pẹ́pẹ́yẹ. kò ṣeé kó o wọn ò sì kì í jí pẹ́pẹ́yẹ bí wọ́n ṣe ń já díẹ̀ ẹ tó bẹ̀rẹ̀ lọ. wọ́n é jí. wọn ò jí pẹ́pẹ́yẹ àwọn tó bá ń sin pẹ́pẹ́yẹ àwọn náà mọ̀ pẹ́pẹ́yẹ ọkà máa lọ ni mọ́tò ò dẹ̀ kí n pa pẹ́pẹ́yẹ tí mọ́tò bá pa tí ò bá lọ fowó sí lẹ́nu mọ́tò yẹn ó pààyàn kílẹ̀ tó sú. ní bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ sàn-sàn. ẹni kálukú fi máa ń ṣọ́ra fún un tí má gbà wọ́n lọ chọ́ọ̀chì tá a bá rí tí wọ́n kó tó kọ́ ọmọ jánà rẹ̀ á wà dúró ní o tá a máa hàn nù kí wọ́n kóra wọn lọ. àwọn tí wọ́n bá ń kọjá lọ míì ni wọ́n máa sọ pé ẹdúró de ó ti kọjá tán mò ń lọ́jọ́ kan lẹ́nu ká máa sọ pé ṣé pẹ́pẹ́yẹ náà bàbá ń dúró fún báyìí ìyá kan nígbà tí wọ́n ò dá kan mọ̀ ẹni tó dúró fún pẹ́pẹ́yẹ ó ti mọ̀ pé èèwọ̀ ni èèyàn gbọ́dọ̀ pa pẹ́pẹ́yẹ mò ń jí pẹ́pẹ́yẹ àṣà òde kì í gbé ọmọ pẹ́pẹ́yẹ bó ṣe ń gbé díẹ̀. bó ṣe ń gbọ́ máa díẹ̀ àṣẹ ègbé pẹ́pẹ́yẹ pẹ́pẹ́yẹ wá jẹ́ bó ṣe wà ó wọ́n ju adìẹ lọ bádìẹ bá di gọ́ǹtọ̀ báyìí tí wọ́n bẹ̀ pẹ̀ ní 15,000 tó bá jẹ́ pẹ́pẹ́yẹ mi lè pè ní 40,000. pẹ́pẹ́yẹ àwọn babaláwo ni wọ́n máa ń lò láti fi ṣe tutù ẹni tó náà bá dí mọ́ àwọn táwọn àgbà bá ń dà láàmú àwọn babaláwo àwọn àgbà ọ̀nà máa ń lò ní wọ́n fi ṣe tutù àwọn àgbà. iṣẹ́ ńlá ni wọ́n fi ṣe yẹ pẹ́pẹ́yẹ o iṣẹ́ tí pẹ́pẹ́yẹ ń ṣe wọ́n máa ń sábà lò spiritually ni ìrẹ́ nìkan ní ìsìnkú sọ pé ẹ̀wọ̀ ẹran tó wù mí jẹ ní má lọ jà lọ́la níwọ̀n ara pẹ́pẹ́yẹ bọ̀ bẹ́ẹ̀ yẹn ra wọlé gbogbo ayé ò fura sí yín kì í ṣe pẹ́ kà wá lọ pé mo fẹ́ lọ jà o ń lọ ra pẹ́pẹ́yẹ o. kò ṣe kú ìrà yẹn lórí ewúrẹ́ àbẹ́ bẹ́ẹ̀ kò ṣe kú ìrà bẹ́ẹ̀ gbé lọ́wọ́ nu mọ́tò gan tó wà nu mọ́tò bẹ́ẹ̀ wọ kẹ̀kẹ́ márùn-ún wọ́n mọ̀ fojú wò yín pé olóògùn ọ̀fẹ́ sóògùn ni tẹ́ bá ti ra pẹ́pẹ́yẹ. bàbá ẹ ti kọ oríṣiríṣi ìwé ẹ ti kọ àkàìmọ̀ ẹ sì tún kọ lọ́wọ́ nínú àwọn ìjẹjẹ àkójọ lóògùn lẹ́bẹ̀ ní oríṣiríṣi ìyẹ́ ó tiẹ̀ níbi kọjá ti sọ pa aṣẹ pẹ́pẹ́yẹ nínú àwọn òwe yín. ẹ ṣe inú eléyìí nìsín African Power Part 2 a sọ̀rọ̀ ń pa pẹ́pẹ́yẹ tí wọ́n bá táyàn lọ́fà tó bá jẹ́ sí ọ̀tún ni tá a fi kún ẹsẹ̀ ọ̀tún pẹ́pẹ́yẹ ó wà nínú àṣẹ wà nínú ìwé tá a ṣe ẹlòmíì ẹsẹ̀ rẹ̀ máa wú bẹ́yàn bù lẹ́sẹ̀ torí àwọn èèyàn wá fẹ́ràn kí wọ́n máa bu ẹsẹ̀ èèyàn bẹ́ẹ̀ bí àwùjọ ni tí ìpáyín pọ̀ wọ́n máa tàka ní wọ́n bá kó bá tẹ èèyàn tó bá jẹ́ pé wọ́n lọ lò tẹ́sẹ̀ bá ń wú sọ̀rọ̀ tó bá jẹ́ sí ọ̀tún pẹ́pẹ́ ẹsẹ̀ ọ̀tún ẹni yẹn ni ẹsẹ̀ ọ̀tún pẹ́pẹ́yẹ ni wọ́n lò nǹkan kan ni wọ́n fi kún un tí wọ́n fi kún un ó wà nínú ìwé yẹn agbára èèyàn dúdú African Power Part 2 tó bá jẹ́ ẹsẹ̀ òsì ni ẹsẹ̀ òsì pẹ́pẹ́yẹ òun náà láàlọ́ tọ́jú wọ́n wàá fi àwọn nǹkan kan àti nǹkan kan wọ́n á fi kún un tí wọ́n bá ti fi kún un. àbá ẹ sọ lẹ́ẹ̀kan pé ẹni bá jí ẹyin pẹ́pẹ́yẹ ló ti sábàlẹ̀ pé ẹni yẹn á dẹ́tẹ̀. yóò dẹ́tẹ̀ ni. ẹni bá wá jẹ́ pẹ́yẹ fúnra rẹ̀ ńkọ́. ẹni bá jí pẹ́pẹ́yẹ tí ẹ bá nìyẹn mo ì jí pẹ́pẹ́yẹ ni mo ò lè ṣe jalè àdúgbò tó mo ò kì í jí pẹ́pẹ́yẹ àwọn tó ń sin pẹ́pẹ́yẹ gan ọkàn wọn balẹ̀ mo ò jí pẹ́pẹ́yẹ ẹni bá jí pẹ́pẹ́yẹ within kótó péjọ méje yóò lọ jalè mí tó ṣẹ̀sìn ni yóò ṣẹ̀sìn wọ́n fẹ́ ṣẹ̀sìn. bàbá àwọn tí wọ́n ń wò wá bí wọ́n láwọn ní ìbéèrè so ọ̀gbẹ́ni Joshua à ń retí ìbéèrè yín o Adémọ́lá Ṣeun Joshua tuntun ó bímọ kò lẹ́yìn pamọ́. kí á ní bọ èdè ń tiẹ̀ wọ́n ní èdè ń da òun da ọmọ tiẹ̀ síwájú spiritually kí ni túmọ̀ èdè ta. èèyàn wọ́n ní kẹ́kẹ́ ẹ̀kọ́ ọmọ sẹ́yìn adìẹ kò tiẹ̀ síwájú. wọ́n ní ẹ̀mọ gbọ́ wọ́n ní adìẹ tó bá ń fẹ́ jẹ́ ní ọmọ nǹkan ọmọ ìwájú wọ́n mọ̀ bọ̀ lẹ́yìn pẹ́pẹ́yẹ yóò máa lọ wájú yóò kọ́ ọmọ sẹ́yìn yóò ti mọ̀ pé security insurance kọ́fà tẹ̀yìn ẹni òun ò ní ìdá tí máa ń sáré kí hànà nígbà tí àṣà níjọ́ kìíní àná nígbà ìwáṣẹ̀ ó gbé ọmọ adìẹ nígbà tó gbọ́ ọmọ adìẹ
wọ́n wá adìẹ wá fò ó ṣe bá ó ṣàtẹ halẹ̀ ó fẹsẹ̀ halẹ̀ dá ó gbogbo ṣe rẹ̀ rú gìrìgìrì. ó wá gbé ọmọ pẹ́pẹ́yẹ gbogbo ọmọ pẹ́pẹ́yẹ kan wò báyìí ni ọba mọ́jú so ńgbà tó wá dọ́dọ̀ Olódùmarè wá ní ńgbà ó gbọ́ máa di ẹ kébò ló ṣe ṣe ó ló fò mọ́ mi tó fẹ́ gbà padà tó ṣe o ó ní gbà ó gbọ́ ọmọ ti pẹ́pẹ́yẹ ń kọ́ ó ní kò tiẹ̀ sọ̀rọ̀ kò ṣe bí ẹni pé mo rí òun láyé ẹ̀ mọ́ gbọ́ ọmọ pẹ́pẹ́yẹ mọ́ bí àṣẹ ìṣe gbọ́ ọmọ pẹ́pẹ́yẹ mọ́ dàrọ̀ lánàá wọ́n ní kọ́ lọ dọ́ ọmọ pẹ́pẹ́yẹ padà ni o pàṣẹ orí adìẹ tó ṣe hànàhànà yẹn kò ní agbára kankan tí ó ṣe fún ọ hànàhànà yẹn náà ni yóò ṣe inú máa ń dé fáfáà tí a bá fẹ́ bá yàn jà ẹlòmíì máa ń janu àjẹwọ́ ẹ ọmọ Ìbàdàn ni mí ọmọ Èkó ni ẹ àwọn kan bẹ tó yẹ kí mo bá yàn lè rí. bàbá kẹtọ sọ yẹn ẹ dárúkọ nọ́mbà yẹn tó àwọn èèyàn ń béèrè ń bí. oyin mi bàbá Oloyin original ni mi ò ṣẹ̀ṣẹ̀ adébù sátọ náà fóònù nọ́mbà mi 08054749455 àbọ̀lé bus stop yẹsẹ ọ̀tà 55. bẹ́ẹ̀ni 08054749455 so nínú àwọn ọmọ èèyàn ẹ̀rí pàwọn ẹ̀yà kan bẹ tẹ́ ẹ bá ń bá wọn jà wọn ò ní bá yín jà wọn ò ní lérí ẹ wò wọn mọ̀ wí báyìí my friend take time my friend take time máa jẹ́wọ́ ọmọ Ìbàdàn máa jẹ́wọ́ ọmọ Ìjẹ̀bú ìwọ máa jòkúta máa mọ mi máa ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe ń lérí yẹn ẹ ti ń jà yóò dẹ̀ ti rẹ̀ yìí nígbà tí àwọn ẹ̀yà yẹn bá rí pé ó wá rẹ̀ yìí á kàn tìyàn ni bẹ́ẹ̀ yóò ṣe ṣubú yakata á máa kó dẹ́ndẹ́ fún yàn àwọn tó wà mẹ́ ó dẹ̀ ń kìlọ̀ fún látẹ̀ẹ̀kan o so bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni pẹ́pẹ́yẹ ó wá máa lọ ni ẹ máa mú mi máa mú lọ bọ̀ balẹ̀ nítorí bá fẹ́ fi si àárẹ̀ ṣùgbọ́n tá díẹ̀ tẹ́ bá fẹ́ mọ́ máa díẹ̀ nísìn bó bá ti pa ọmọ ẹ̀ lóòjọ́ báyìí ẹ̀yin tẹ́ ń sin gan ògbọ́dọ̀ pẹ́ fẹ́ mọ́ mẹ́ yóò fò kókó wọn lóyún kọ́sà àlejò jẹ ni. ẹsà àwọn tí bóyá àwọn tó ń wáṣẹ́ ọlà àṣírí bíbò ẹ̀ka aláàánú gbà jẹ́ wọ́n lè fi pẹ́yẹ sẹ́gun kan báyẹn. bí a bá dọ́dọ̀ àwọn tó mọ̀ ń pẹ̀ àwa kì í sí irú ẹ̀ tiwa ọwọ́ ń táwa mọ̀ ó la sọ fún yín pé kí wọ́n bá táyàn lọ fà wọ́n bu ẹsẹ̀ èèyàn bí wọ́n ṣe ń lo ẹsẹ̀ pẹ́pẹ́yẹ onìkan làwa mọ̀ fún ìlò tí pẹ́pẹ́yẹ o àwọn babaláwo náà ń lò jù àwọn àgbà. ká ló fi ọ̀rọ̀ pẹ́yẹ kọ́ wọ́n ní tí ó bá yẹ pé olówó bá pa ẹni tó ní mọ́tò tó bá pa pẹ́pẹ́yẹ kí ló máa ṣẹlẹ̀ sí onímọ́tò bẹ́ẹ̀ tí yóò sì dúró. tí ó bá dúró yóò pààyàn ni kílẹ̀ tó ṣú kílẹ̀ tó ṣú tí ó bá pààyàn jọ ẹ títí jọ kejì ó gbọ́dọ̀ dúró ni kó ṣáájò kó dẹ̀ ìwà owó tó yẹ pé gbà pọ́ǹsì wà ní yóò wà pọ́ǹsì yóò wà fi halẹ̀ ẹnu ayóòdènà pọ́ǹsì mọ́ náà mọ́jọ́ ń dẹ́nà náà kéèyàn sá tiẹ̀ mú kó fi sẹ́nu ẹ̀ irú eré wo lèèyàn sáré bá ti rí pẹ́pẹ́yẹ kálukú ọmọ sọ́ra ni ọ̀pọ̀lọpọ̀ ìlú mìíràn kà lásídẹ́ǹtì tó ṣe omi ń bẹ tó yẹ pé nǹkan ọ̀hún lọ́lọ́ kọlu ẹ wo ológbò ní ìsìngbà bá sọ̀rọ̀ pa ológbò ẹ gbọ́dọ̀ pa ológbò face to face báyìí ó ní bí ẹ ṣe ń pa ológbò. ẹjẹ àfilẹ yìí bẹ̀rẹ̀ báyìí ẹjẹ káfílẹ parí ẹ ǹjẹ́ ìbá máa sọ pé tí pẹ́pẹ́yẹ bá mú òkúta omi ní ó fi sú ọ̀rọ̀ yẹn kọ́ ìpele gbólóhùn báyìí. ẹsẹ olórin kan náà fi kọ pé bí pẹ́pẹ́yẹ bá jó òkúta omi ni ó fi sú ìborí àjọ ọ̀gbẹ́kùn ní bùbá iṣẹ́ rí bí pẹ́pẹ́yẹ bá jó òkúta omi ni ó fi sú pẹ́pẹ́yẹ kì í ṣe pé ó ń sa òkúta jẹ ṣùgbọ́n òòlọ̀ kan wà nínú pẹ́pẹ́yẹ tó fi jẹ́ wípé tó bá tiẹ̀ jẹ òkúta ni ò ní dà láàmú kẹ́ni agbẹ̀dúnú pẹ́pẹ́yẹ wọ́n máa ń lò fún ẹ̀rọ májèlé ni wọ́n fi sọ bẹ́ẹ̀ pé tí pẹ́pẹ́yẹ bá jó òkúta omi ni ó fi sú so àwọn tó bá mọ iṣẹ́ yẹn tí wọ́n bá fi ṣiṣẹ́ fún yàn kódà tí wọ́n bá fóògùn náà tí wọ́n tara wọn ni ìnáwó náà fi dúró pé pẹ́pẹ́yẹ bá jó òkúta omi ni ó fi sú. bàbá nínú ká tó parí tó bá yẹ pé bí olówó ló bá fi mọ́tò ẹ̀ pa òun náà ló di pẹ́pẹ́yẹ o ó sì pa pẹ́pẹ́yẹ ara ẹ̀ pẹ̀lú mọ́tò kí ni ó ṣẹlẹ̀ sí irú ẹni bẹ́ẹ̀ náà. kọ́mọ̀ pa ni o olónìkan rẹ iná ọmọ ojú ẹni ò dáa kò ní sọ pé torí pé èmi ni mo ní pẹ́pẹ́yẹ kọ́ wá fi mọ́tò pa bóyá ó fẹ́ rìfáàsì àyè wọn fẹ́ rìfáàsì mọ́tò àbí àbọ̀ fẹ́ wọlé láti ta kọ́ wá pé ebi pẹ́pẹ́yẹ mi náà ni kó ṣe bí wọ́n ṣe ń ṣe ni àní dáràn. so arábìnrin. owó tó rédíò owó ti wà àti pé owó tó ti fẹ́ ẹfẹ̀ lẹ́sàmọ́ náà sùn lẹ́ka jà ìlọ owó tó ẹfẹ̀ lọ́gbẹ̀ẹ́sì.